nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìyanu Ọlọ́run àjẹjẹ tẹ́rẹ kó máa bá gbogbo agbélàgbà ńlá yìí. Short video tí mo fẹ́ ṣe yìí, mo fẹ́ ṣe fún àfáwà Kamil Al-Adabi, hafizahullahu wa ra'ahu. Pẹ̀lú tí ń jáde lẹ́nu wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àtàwọn tó ń fún wọn lésì nínú ọmọ Markaz. Ọ̀rọ̀ tí ń jáde lápá kìíní àti tí ń jáde lápá kejì. Ó jẹ́ intiqas Qadir al-Allama Sheikh Kamaluddin Al-Adabi wa Sheikh Adam Abdullah Al-Ilory. Ń tàbùkù àwọn tọ́lọ̀ fi ṣe fàárí fún wa. Wọ́n fẹ́ ká lọ lè máa ráyé. Bàbá wa alájí àgbà Sheikh Kamaluddin Al-Adabi tagamadahullahu bi rahmatihi wa Sheikh Adam Abdullah Al-Ilory zadahullahu rahmatan wa ghufranan. Àwọn tọ́lọ̀ fi ṣe fàárí fún wa nù. Tí wọ́n bá ní Ọlọ́run yọ wá kó nínú àìmọ̀ kan ní Southwest, àwọn owó ló ṣiṣẹ́ tó náà sí jákó, wàláhì àwọn méjì ṣiṣẹ́ tó náà sí jákó. Tó bá ní àwọn fáàrí wàdà, gbogbo olùkọ̀ọ̀kan ló ní àwọn fáàrí wọn, ló ní àwọn lẹ́jẹ̀dì wọn, ló ní àwọn àfáàgbà tó ti lọ tó ṣiṣẹ́. Wàláhì Sheikh Adam wa Sheikh Kamaluddin, àwọn méjì iṣẹ́ wọn kò ṣe dispute. Ó lágbà púpọ̀, Ọlọ́run sì fi àlùbáríkà wọn ran gbogbo wa. A máa ń tá display lẹ́yìn wọn. Wallahi al-azim ó burú jáyé o. Kò yẹ kó lè jẹ́ ní ìní ọjẹ́sàn fún wọn. Wallahi kò yẹ kó jẹ́ ní ìní ọjẹ́sàn fún wọn. Àwọn méjì, balaga risala. Ìmọ̀ tọ́lọ̀ gbé fún wọn, wọ́n ṣiṣẹ́ rẹ̀, wọ́n yọ wá kó nú ìmọ̀ kan, wa addaya al-amana. Àwọn méjì bí àmánà tọ́lọ̀ ń gbé fún wọn ni wọ́n jẹ́ bó ti yẹ kó jẹ́. Sheikh Adam waliyullah, bàbá Sheikh Kamaluddin waliyullah, àti bọ́tà àwọn méjì wá dá púpọ̀. Àmọ́ táwọn ọmọ kéwú ṣe lónìí, wallahi al-azim, ń di ipò wọn kù, à ń faṣọ yí wọn yà o. Ara yóò wá wo kí ni tí à ń fà lọ fà bọ̀, kí ni tá à ń sọ lórí ọjọ́ erí, ọjọ́jú erí, ó tó bí kò tó bọ́ ọ pé kí ló fẹ́ ṣàǹfààní fún ààrẹ umar ṣé ń tọ́ yẹ ká fi ṣẹ̀ṣẹ̀ fáwọn bàbá náà yìí rè. Ṣé ká máa fásọ yín wọ́n yá ká máa la fẹ́ yẹ̀yẹ́ Sheikh Adam ní tá fi ṣẹ̀ṣẹ̀ fún Sheikh Adam àbí ká la fẹ́ máa yẹ̀yẹ́ alájí àgbà láti ṣẹ̀ṣẹ̀ fún wọn. Wọ́n ń wò wá ń wò aláìmọ̀ kan, wọ́n ń wò pa àdàgbàsókè, wọ́n ń wò aláìlẹ́kọ̀ọ́. Eléyìí ọba amú láàrin wa. Ṣé bẹ́ẹ̀ gbọ́ kí àfáwọn sàkọ́ fi wí, wọ́n ní limaza ta'allamuna, kí ló tà wá ń kéwù yìí? Wa ma fadlu ilmina, kí ló láti ń bẹ lára kéwù tá a kéjì gan? Iza lam yufidna kullu ma nata'allam. Nígbà tí ń tàn kéwù ò wúlò fún wa. Kọ́dà àwọn tí ò rìn náà kéwù tó yẹ pé ìwé wọn rìn, wọn ò máa display ìmọ̀ kan tó báyìí. Wọn ò máa sọ̀rọ̀ àìmọ̀ kan tó báyìí. Láàrin àwọn Amẹ́ríkà sí àdàbí sáwà nìkan ni. Ṣé ń táwọn bàbá yìí ṣe fún wa yìí? In tó yẹ ká fi ṣẹ̀ṣẹ̀ fún ọ ní ká máa bára wa jà, ká máa sọ̀sọ̀ tán, kí yẹ odidi àwa dédé sáfù ní báyìí, ká máa yẹ̀yẹ́ Sheikh Adam. Kí ó rú sáfù ní báyìí, ká máa yẹ̀yẹ́ Sheikh Kamaluddin. Kéwú báyìí làlájá àgbà mọ̀, wọ́n jẹ́ làlájá àgbà rẹ̀ mọ́rú kéwú báyìí, kéwú ní bẹ̀rẹ̀ làlájá àgbà, kéwú ní bẹ̀rẹ̀ Sheikh Adam. Gbogbo àwọn kí ni ìyẹ ọ̀rọ̀ yìí? Ṣé ẹjọ́ làwa fẹ́ lò, ẹjọ́ làwa fẹ́ wò? Wọ́n mọ kéwú gidi fún wọn. Ṣẹ̀bẹ̀ gbọ́tàfà kan sọ, ó ní sáyọ̀ ìdùnláhù kulla minhum. Ìta ń ṣe tàn torí rẹ̀ sọ táàfin ní fọ́lọ́wà yìí, táàfin ní star yìí, táàfin gbowó yìí. Gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bí ọfà, yóò jẹ́ gbogbo ẹ̀ padà fọ́. Wọ́n sọ yẹ́ jù sí fa'ila ma qad fa'al, yóò sì sanwó lẹ́sàn rẹ̀ fa.
wàláhì làzim èmi ò rí ìdàgbàsókè nínú mímọ̀ fún àwọn ọmọ tìsẹ̀ ipe àkàn dàgbàsókè nínú mímọ̀ à ń dàgbàsókè nínú làákàì à ń dàgbàsókè nínú òyì èmi ò rí rárá. kí ni a fẹ́ gbàgbé ọjọ́ eré ẹnìkan ó bù wá kú káwọn kọ́ mọ́ wá sọ pé ó ní alájí àgbà wá ní pàtó tàn wọ́n sì sọ fún wa pé kárìkùn ìjìmá ìmọ̀mù àwọn tó jẹ́ ọmọ kéwù àfa alájí àgbà àwọn tó gba kí lọ́dọ̀ alájí àgbà àwọn tó lọ ní iṣẹ́ táfù tó fẹ́ kọ́ lẹ́ta wájú àlágbà tó jẹ́ àwọn kìbá wọn ní ọdún báyìí ni kẹ́nìkan dé báyìí ẹ mú evidence wẹ́ kó ń bẹ́ẹ̀ ẹnìkan tó ẹnìkan bí ẹnìkan tó ẹnìkan bí kò yẹ kó lẹ́yìn wọn jẹ́ táfù ṣẹ̀ṣẹ̀ kárìkùn ìjìmá ẹni pé tí gbogbo àwọn ẹ̀kọ́ tíra lélẹ́rí tó kọ́ evidence sí tó fi jáde jámíà tó fi parí majesty gbogbo ẹ̀yìn tó kọ́ ní báyìí tẹ́nìkan bá dé tọ́lọ́ òun fẹ́ dá padà àwọn bẹ́ẹ̀ kọ́ lórí wọn ní mọ̀mùnú tí wọ́n bá ní kẹsẹ̀ mọ̀mùnú mú ẹ̀rí wá ẹ̀kọ́ ń bẹ́ẹ̀. kí la fẹ́ gbà ń bí ẹnìkan tó ẹnìkan bí ẹnìkan tó ẹnìkan bí eléyìí ṣẹ̀ṣẹ̀ fún wọn ṣé àmọ́ wá bájà wọn jà lọ bẹ́ẹ̀ ọ̀bọ́nàká ìmú o àfáàsìká yẹn fún wa pé wọn mọ̀ náà hasa arba'in anna wa akilan bí ẹ bá ti kọjá 40 years ọ̀yọ́ kó nílẹ̀ akáyì láti jọ́ta ti wà ní ọ̀run social media yìí kí la fẹ́ fi sàfàrí bá àwọn ọmọ mìíràn tó wá ń dé táwọn náà tó bọ́ sí social media ètò wọn bá nínú ìgbésí àìlẹ́kọ̀ọ́ yìí àwọn náà tó gbé wọn kọ̀ntínú rẹ̀ ìjọta ẹ̀kọ́ ọ̀rọ̀ mímọ̀ nìkan la bá ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ nìkan la bá ń sọ ọ̀rọ̀ ṣọ̀kan wáyé la bá ń sọ tí wọn ò ní gbé lára wa kò sáré kọ́ sí kankan lára gbogbo wa báyìí kí la fẹ́ gbà mí ẹnìkan tó ọ̀bálàkà ọ̀rọ̀ tó ṣe ẹ̀rùn létí ní ọ̀rọ̀ tí ọ̀bálàkà ìmú ní ká máa wá fà èèyàn gbé rí báyìí ẹnìkan tó ẹnìkan bí ẹnìkan tó ẹnìkan bí àwọn tó sojú wàṣà ìdáṣà àhìnú mi àmì iṣẹ́ aráàmù bá bàbá ìyá alájàgbà kọ̀ọ̀bá iṣẹ́ aráàmù bá bàbá alájàgbà ọmọlẹ́yìn bí alájìrà yìí tó sọ pé àwọn bá wọn kí la fẹ́ máa fa gbogbo eléyìí ẹ sì pẹ̀pẹ̀ fún ṣọ̀kan àwọn àṣẹ kámínú pè mí fún ìṣọ̀kan sọ̀rọ̀ ṣọ̀kan lèyí sẹ́ni ìbálàkà ìmú ní táǹpà láàrin ara báyìí eléyìí ọdíkọ́dúró àwọn bàbá yìí kú o irun kó bàbá yìí ọmọ nìyàn pàtó ọjọ́ eré ọjọ́ tán bìrè pàtó kéde ká bá fẹ́ pìtàpìtà ọmọ jogun kógun kí bá fẹ́ jogun kógun àpìtàkìtà gbogbo àwọn kábàyọ̀ bá làkà ìmú láàrin àwa ìgbó la fẹ́ dàgbà sókè báyìí ìgbó la fẹ́ di àfáà pé àwọn àánà tí ń láwọn ọmọ lẹ́yìn tó fẹ́ kọ́ eléyìí mo really disappointing gbogbo tí kálukú wọn sọ lọ́kàn fà káàkiri kò sí tó fẹ́ fi sàfàní fàlẹ̀ wọn mọ́ tó ju ṣáwáṣá àtọ́jú dọ̀dọ̀ kó ju gbogbo àwọn ẹni tí ọba mú ìwíkúwí ìsọkúsọ gbogbo ẹ lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.